Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, kì í máa ṣe kékeré. Wọ́n nígbà kábíyèsí, kò sí nǹkan tí kábíyèsí ò fi bẹ Naomi ní UK o. Naomi lòun ò tẹ̀lé o. Ó lóun ò tẹ̀lé, òun ò dẹ̀ lọ. Pé tóun bá dẹ̀ tẹ̀lé kò òun ní wá sáàfin. Òun ò lọ sáàfin. Kábíyèsí ni. Ṣé o mọ̀ pé mo gbé private jet náà? Jẹ́ ká lọ wò. Jẹ́ ká lọ wò ká padà sí Nàìjíríà. Wọ́n ní Naomi sọ fún kábíyèsí pé ṣé ìwọ ló gbé mi wá? Àjọ olúkálùkù ló wà tí. Wọ́n ní ó tún lọ ra rose flower tó fi bẹ Naomi tó kúnlẹ̀ tán ní gẹ́gẹ́ bá ṣe gbọ́ wọ́n ló kúnlẹ̀. Ó tún kúnlẹ̀ fún lẹ́lẹ́kejì, ó propose lẹ́lẹ́kejì pé Naomi ní là. Kí ni nǹkan tí Naomi need tí kábíyèsí fi ti torí ẹ̀ tó ń da ara ẹ̀ láàmú tí ò jẹ́ kí Naomi tí ò gba nǹkan tí Naomi sọ torí àmọ́ ibi tó ń dì sí. Ó dàbí pé tí kábíyèsí bá sọ pé gbogbo àwọn tó ń fún ní wàhálà gbogbo àwọn tó ń fún Naomi ní wàhálà láàfin tí kábíyèsí bá lè lọ kó wọn kúrò lòun lè wá sáàfin yẹn. Àìjẹ́ bẹ́ẹ̀ kò sí bí kábíyèsí ṣe lè bẹ Naomi o gẹ́gẹ́ bí a ṣe gbọ́. Kò sí nǹkan tí ò fi bẹ̀ láyé yìí, gbogbo nǹkan ló fi bẹ̀. Ẹ̀sìn pé kóun tún wá sáàfin kó àwọn máa jìyà, kó máa fìyà jẹun tó fi ń jẹun tó ń dà wọ́n láàmú tọkàn ọmọ yóò balẹ̀ láàfin. Wọ́n ní kábíyèsí pé Naomi ní pé kì í ṣe bí pé òun ò lọ. Òun fẹ́ kábíyèsí o. Òun ò divorce kábíyèsí o. Torí tí tóun bá sọ fún kábíyèsí pé kó sign ní divorce paper fún òun kó kábíyèsí ò ní fẹ́ sign. Tí kábíyèsí bá fẹ́ fẹ́ òun kó máa fẹ́ òun nílé òun. Pé ṣùgbọ́n pé láàfin àwọn NRC tán wà láàfin tán fẹ́ kí òun kó gbádùn. Tán fẹ́ kó òun mumi kó òun drop kọ́ọ̀pù gẹ́gẹ́ bọ́n ṣe máa ń sọ. Pé Naomi ní là. Kí la wà ti ṣe sí? Kí la ó ti ṣe yìí sí o èkìtì kété? Báwo la ṣe fẹ́ ṣe yìí sí o ẹ̀yin ará mi? Nígbà kábíyèsí tó fẹ́ nǹkan tó fẹ́ lára Naomi. Naomi ò dẹ̀ nǹkan tí kábíyèsí dẹ̀ fẹ́. Tí Naomi fẹ́ lára kábíyèsí ò ṣe fún. Kí la máa ti wá ṣe léyìí? Torí gbogbo àwọn olólùfẹ́ wa a nífẹ̀ẹ́ láti jẹ́ kí Naomi padà sọ́dọ̀ ọkọ ẹ̀ bẹ́ẹ̀ ni. So àwọn ohun tú yìgì àwa máa ń so yìgì ni bọ́n ṣe máa ń sọ. Ṣùgbọ́n wà tó wá di eléyìí kí gbogbo ayé bá wa dá sí i, wọ́n bá wa dá sí i, wọ́n bá kábíyèsí dá sí i. Kí ni Naomi fẹ́? Kí làwọn olórí tó wà láàfin yẹn, àwọn túláàsì àwọn náà fi ìyà jẹ kábíyèsí. Wọ́n dẹ̀ fi ìyà jẹ kábíyèsí. Kábíyèsí kẹ̀dẹ̀ rí kò fẹ́ fi wọ́n lọ́rùn, kò fẹ́ fi wọ́n sílẹ̀. Kí ni ká ti wá ṣe? Naomi rè, kábíyèsí rè. Naomi kò fẹ́ fi kábíyèsí lẹ̀. Kábíyèsí ò dẹ̀ fẹ́ fi Naomi lẹ̀. Àwọn túláàsì tó dẹ̀ wà láàfin wọn ò fẹ́ kí kábíyèsí fẹ́ Naomi. Ṣé ó wá ṣe é ṣe báyìí? Kí kábíyèsí kán lọ tún èrò inú wọn pa ọ́. Torí eléyìí kò sẹ́ni tó máa bí ọmọ ẹ̀ sínú ìyà o. Kò sẹ́ni tó dẹ̀ máa lajú ẹ̀ lẹ̀ pé kí ìyà máa mú kán máa fìyà jẹ ọmọ ní gbogbo ìgbà láìṣe pọ́kọ ẹ̀ fìyà jẹ. Àwọn tí kábíyèsí gbé ti Naomi àwọn náà fìyà jẹ Naomi. Kí leléyìí? Ọmọ dẹ̀ lóun ò ṣe mọ́ ara àwọn ò ṣara àyà. Ara àwọn ò gbàyà mọ́ pé kí kábíyèsí fi òun sílẹ̀. Wọ́n ní nǹkan tí kábíyèsí fi torí ẹ̀ sá lọ sí tó lọ ń bẹ ní ìlú òyìnbó pé bóyá ọkùnrin Naomi ti lọ kó sí ilé ọkùnrin mi. Báwo ni Naomi ṣe fẹ́ kó sí ilé ọkùnrin mi? Naomi ò lè ever fẹ́ anybody. Gbáyé náà mà. Naomi ò lè ever sọ pé òun fẹ́ anybody. Kí ló fẹ́ ọkùnrin mi ṣe? Nǹkan tó ń ṣe kábíyèsí gangan ni. Kábíyèsí ni ò fẹ́ anybody. Kí ló dẹ̀ dé tó ń sá fún un? Ó lóun ò sá fún yín kábíyèsí. Mi ì sá fún yín. Àwọn olórí ló ń lé òun kúrò láàfin. Kí ni kóun wá ṣe? Ó fi torí ti yín kóun sacrifice gbogbo nǹkan kí nǹkan téèyàn lè sacrifice fún ọkọ èèyàn. Kéèyàn lè bá ọkọ èèyàn gbé. Pé ṣùgbọ́n àwọn olórí ò fẹ́. Kí la fún pàtẹ́ ẹ̀ ń bẹ̀ mí ẹ̀rẹ́ lọ bẹ àwọn tó wà láàfin. Ẹ lọ bẹ̀ wọ́n kán fi ìyàwó yín lọ́rùn sílẹ̀. Ọ̀kẹ́ mọ bí ṣe ṣẹ́yìn àwọn náà fẹ́ yín ni àbí ẹ̀yin lẹ fẹ́ hàn kábíyèsí. Ìyẹn ni mo ti fẹ́ béèrè. Láì ṣe pé
ó mà ga ọ́. Kíní yìí lágbára o, torí gbogbo èèyàn tó dá sí i, àwọn olólùfẹ́ Naomi, gbogbo olólùfẹ́ Naomi pátá wọ́n fẹ́ kí Naomi padà sáàfin, ṣùgbọ́n wọn ò dẹ̀ fẹ́ kí ìyà jẹ Naomi. Ìyà tó ń jẹ Naomi ti pọ̀ jù, àwa ò fẹ́. Kò sí anybody tó fẹ́ kí Naomi lọ tún máa jìyà irú ìyà yẹn. Ọmọ yẹn mọ nǹkan tó ń ṣe, Naomi mọ nǹkan tó ń ṣe. Òun náà fi ìyà já, a kàn sọ pé kí Naomi padà lóòótọ́. Ẹ ti yá ń jẹ́ ọmọ yẹn rẹ̀ ní kó padà, ṣé kó lọ para ẹ̀ ni? Kábíyèsí, ẹ gbọ́ nǹkan tí Naomi sọ. Àìgbọ́ nǹkan tí Naomi sọ. Ó máa le díẹ̀ o. Ẹ bá fi gbogbo ilé ayé yìí bẹ Naomi ò gbà. Ó ní òun ló máa fẹ́ ṣùgbọ́n kì í ṣe inú ààfin yẹn. Òun ò wá sáàfin. Àwọn tó ń dún màwúrú wà láàfin yẹn, tó ń wẹ́ ẹni tó máa pàjẹ́. Ara Naomi ò dẹ̀ ń ṣe ẹni tí kì í ṣe ẹran ọ̀yà, kì í ṣe ara ìyà tó lè máa ṣe gbàgbó lójoojúmọ́. Kò sẹ́ni tí ó support nǹkan tí Naomi sọ. Tí Naomi bá sọ pé òun ò wá sáàfin yẹn, gbogbo èèyàn support ẹ̀. Ṣé kó wá sáàfin láti wá ṣe kí ni ná? Ṣé kó wá jẹ ìyà tó jẹ kù? Tí kábíyèsí kò fẹ́ olómi. Nǹkan tó ń ṣe kábíyèsí nìyẹn pé gbogbo enjoyment òun ẹlòmíì fẹ́ lọ máa jẹ. Naomi ò ṣe èèyàn bẹ́ẹ̀. Mo lè bá kábíyèsí bẹ́ẹ̀ sì pé Naomi ò lè ever lọ tẹ́ ara ẹ̀ lẹ̀ fọkùnrin mi. Ṣùgbọ́n pẹ̀lú eléyìí tí kábíyèsí sọ pé túláàsì gbọ́dọ̀ fẹ́ òun, ó máa fẹ́ yín. Kò sẹ́ni tó gbàdúrà pé kí Naomi má fẹ́ yín. Bẹ̀tì báà lẹ ṣe máa mú àwọn kìnìún àkéèké, àwọn ejò àti párámọ́lẹ̀ tó ń disturb Naomi láàfin. Òun là ń sọ yìí. Ẹ ń bẹ Naomi lóòótọ́. Kí ni ká wá ṣe? Kábíyèsí ní kábíyèsí promise. Wọ́n ló ti promise Naomi heaven and earth. Wọ́n ní Naomi wá sọ pé promise yín ò lè jọ òun lójú. Gbogbo ìlérí tẹ̀ ṣe fóun kò lè jọ òun lójú. Torí gbogbo promise irọ́ ló bá wa. Ẹ má tàn ọmọ ìtẹ̀tàn òun ti tó. So new chapter tó dé kù sí òun ni ká wá mọ ibi tí kábíyèsí fẹ́ ṣí fún Naomi kí gbogbo adé gbọ́, tí gbogbo ayé retí nǹkan tí ó dé kù. Àwọn tọ̀hún yẹn dẹ̀ ń búra pé kì í ṣe bí ni kí Naomi wá gbé anybody wá sí ibà. Kí kábíyèsí gbé Naomi wá sí ibà. Ọ̀rọ̀ yìí sú wa. Ó sọ sí wa lẹ́nu, ó buyọ̀ sí. Kí ni ká ti gbọ́? Kí ni ká ti ṣe léyìí sí? Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ̀yin èèyàn wa, ẹ bá wa dá sọ̀rọ̀ yìí. Naomi rẹ̀, kábíyèsí rẹ̀, ó lóun máa padà sáàfin tí kábíyèsí bá ṣe nǹkan tó fẹ́. Tí kábíyèsí ò bá ṣe nǹkan tó fẹ́, òun ò lè padà torí òun ò ní fẹ́ kí wọ́n pa òun sáwọn. Wọ́n á pa òun. Gbàgbó. Títí náà sójú náà bá fọ́, díẹ̀díẹ̀ ló máa rí ràbọ̀ràbọ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ̀yin èèyàn mi, ẹ bá dá sọ̀rọ̀ yìí, ẹ bá share, kẹ́ bá subscribe, kẹ́ dẹ̀ bá wa like, kẹ́ love. Kẹ́ wá bá fi tó kù sí comment section torí eléyìí sú wa. Naomi ní kí kábíyèsí máa lọ. Ó lóun ò bá wá láti Nàìjíríà. Wọ́n fòun sílẹ̀ kí kábíyèsí máa. Ṣé àwọn pé eléyìí lágbára? Kábíyèsí ṣẹ́rí gbogbo àwọn pípìn ẹ kó wọn kúrò. Ìyàwó mi ní kẹ́ wá declare fún gbogbo ayé pé ẹ gbà wọn. Ẹ kó wọn lọ wọ́ síbi kan. Anybody kẹ́ fi ọlọ́pàá sí gbogbo ẹrú àbójà àwọn àmì ní kẹ́ tí sáàfin. Anybody tó bá rí kó máa fún wọn ní bùlálà tó wá pé lóòótọ́. Naomi jẹ yín lógún pé ẹ fẹ́ kó fẹ́ yín kó wà ní ààfin pẹ̀lú yín. Inú gbogbo yẹn á dùn. Because nígbà tẹ́ sọ wọn pé kán fi Naomi lọ́rùn lẹ̀, wọ́n láwọn ò ní fi Naomi. Ẹ máa wá bì kan kó wọn sí nà. Kán jẹ́ kẹ́ gbádùn àbáwọn náà bá yín ní live yín. Ẹ̀mí ò pé méjì o. Ẹ̀mí kan náà ni o. Olúkálùkù tọ́jú ẹ̀mí ẹ̀ kó dẹ̀ tọ́jú ara ẹ̀. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa. Ẹ bá share, kẹ́ bá like, kẹ́ bá fi tó kù sí comment section. Láyọ̀ o.